èyí ni ìtàn Hubert Ògúndé, ọ̀gá àwọn onítíátà pátápátá. ẹ wo àwọn fọ́tò wọ̀nyí kí ẹ tún wọn wò. ẹ wò ó dáadáa. bí ẹ bá ti wò ó dáadáa, ẹ ó rí i pé ẹnìkan náà ni. bàbá kan náà ni. òun kan náà ni ọlọ́pàá. òun kan náà ni babaláwo. òun kan náà ni oníjó. òun kan náà ni olórin. Ògúndèmúrẹ̀ tí gbogbo ayé ń pè ní Hubert Ògúndé, òun nìyí o. ó ti kú láti ọdún 1990, ọdún márùndínlógójì sẹ́yìn. ṣùgbọ́n bó ti kú tó, iṣẹ́ tó ṣe sílẹ̀ kò kú. bí ẹ bá dúró sílé tí ẹ bá ń wo fídíò lónìí tí ẹ sì ń rí oríṣiríṣi àwọn òṣèré, àwọn iṣẹ́ ọwọ́ Ògúndé lẹ́rí yẹn o. tàbí bí ẹ bá lọ sí sinimá tí ẹ ń wo àwọn fíìmù tí wọ́n kọ lédè Yorùbá, iṣẹ́ ọwọ́ Ògúndé nìyẹn. òun ni bàbá fún gbogbo àwọn onítíátà ilẹ̀ yìí. ibi tó bá iṣẹ́ ọ̀hún dé ni gbogbo wọn ti gbé e. bí ènìyàn bá pe Hubert Ògúndé ní ọmọ eléégún, kò sírọ́ níbẹ̀. ṣebí àwọn eléégún ló máa ń jókòó tì ní kékeré. bí èèyàn bá pe Ògúndé ní babaláwo, olúwa rẹ̀ kò purọ́ o, nítorí ọ̀dọ̀ bàbá ìyá rẹ̀ ló máa ń jókòó sí, níbẹ̀ ló sì jókòó sí dàgbà. bẹ́ẹ̀ babaláwo tó gbọ́fá yanranyanran lótú Ifẹ̀ ń lòun ń ṣe. béèyàn bá wá pe Ògúndé ní kọrinkọrin àti oníjìtáàrà, ṣebí bàbá rẹ̀ ló fìyẹn jọ. bàbá rẹ̀ ló ń tẹ dùrù fún wọn ní ṣọ́ọ̀ṣì Ọ̀sọ̀sà. ìgbà tí òun sì ti wà ní kékeré ló ti gba iṣẹ́ náà lọ́wọ́ bàbá rẹ̀. nínú ṣọ́ọ̀ṣì ló sì ti ń kọrin kó tó gbé orin já sí gbangba. Ògúndé nìyẹn, gbogbo ara kìkì ijó, gbogbo ara kìkì àṣà. kò tí ì tún sí onítíátà Yorùbá tó gbé kinní ọ̀hún dé ibi tí ó gbé e dé. wọ́n ń tọ̀ lẹ́yìn bí ọmọdé ti tọ ìyá rẹ̀ lẹ́yìn ni. ṣé òun ni bàbá fún gbogbo wọn? ìtàn ìgbésí ayé Ògúndé rèé o, fún gbogbo ẹni tí kò bá mọ̀ kó lè mọ̀, kí àwọn tí wọn kò gbọ́ lè gbọ́, kí wọ́n lè mọ̀ pé irúnmọlẹ̀ kan ti bá ilẹ̀ yìí kọjá rí. Hubert Ògúndé ni. fún àwọn tí wọ́n mọ̀ Hubert Ògúndé tí wọ́n sì rí níbi tó ti ń ṣeré nígbà ayé rẹ̀, tàbí àwọn tí wọn kò bá Ògúndé mọ́ tó jẹ́ fíìmù rẹ̀ bíi Ayé, Jáyésimi tàbí Àyànmọ́ ni wọ́n wò. bí ènìyàn bá sì wo àwọn eré náà dáadáa, ohun méjì ni yóò hàn gbangba níbẹ̀. àkọ́kọ́ ni àṣà ìbílẹ̀ tó dá lórí àwọn òrìṣà, pàápàá Ifá àti àwọn ẹgbẹ́ awo tí wọ́n fi ń ṣe ìlú àtijọ́ nígbà náà. ṣàṣà ni eré Ògúndé tí ènìyàn yóò bá pàdé tí kò ní rí wọn. ohun kejì tí tọ̀hún yóò tún rí ni àwọn ijó ìbílẹ̀ tí kò ní àfiwé níbìkan. àwọn ijó ọmọge àti ijó àgbà pẹ̀lú ìlù òṣùgbó tí kò sí ibòmíì tí ẹ tún ti lè rí àfi nínú eré bàbá náà nìkan. ohun tó mú eré Ògúndé yàtọ̀ sí gbogbo eré àwọn tí wọ́n ń ṣe tíátà lóde òní àti àwọn tí wọ́n jọ ṣe tíátà nígbà àtijọ́ nìyẹn. ṣùgbọ́n ó ní ohun tó fà á o. iṣẹ́ tí Ògúndé gbé yọ tí òun wá sọ di eré ìtàgé yìí, iṣẹ́ bàbá rẹ̀ ni. iṣẹ́ bàbá ìyá rẹ̀, Ògbóni Ògúndèmúrẹ̀, ọkùnrin dọ̀yìndọ̀yìn ní ìlú Ọ̀sọ̀sà láyé ọjọ́un. Ògúndèmúrẹ̀ ní jagunjagun tó tún mọ ọwọ́ yí padà, tó sì jẹ́ ọ̀kan nínú àwọn tó ń fòṣùgbó ṣe ìlú lọ́sọ̀sà. òun ló bí Ògúndẹ̀yìnbọ̀. Ògúndẹ̀yìnbọ̀ ló gbé Ọwátúnsìn níyàwó. ọmọ ìlú Ọ̀sọ̀sà ní gbogbo wọn. ṣé ayé ọjọ́un kò ṣeé fi wé ti àsìkò yìí? ayé tí nǹkan yàtọ̀ pátápátá ni. ènìyàn kan kì í dá fẹ́yàwó, bẹ́ẹ̀ ni ẹnìkan kì í dá relé ọkọ. àwọn ẹbí ní í ṣe irú ètò bẹ́ẹ̀. ọ̀rọ̀ náà á sì máa le nígbà míì débi pé ọkọ kì í fi ojú kan ìyàwó rẹ̀ títí tí wọ́n fi ń fẹ́ ara wọn. bàbá ní í fẹ́ ìyàwó fún ọmọ rẹ̀ nílẹ̀ Yorùbá. bí a ti dé ilé ayé bá a nìyẹn. kò sẹ́ni tí kò mọ Ògúndèmúrẹ̀ jagunjagun àti alágbára nílùú Ọ̀sọ̀sà láàrin ọdún 1840 sí 1930, nítorí lára àwọn ògbóni tí wọ́n ń ṣèlú ní í ṣe. bí wọn yóò lọ sí ojú ogun, Ògúndèmúrẹ̀ lẹ́ ò bá níbẹ̀. bí wọn yóò sì ṣe ètùtù ìlú kan báyìí, Ògúndèmúrẹ̀ ni yóò ṣáájú àwọn aláwo tó kù kí wọ́n lè mọ bí wọn yóò ti ṣe àti ìdí òrìṣà tí wọn yóò gbé lọ. nítorí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbọmọlà tí bàbá náà ń ṣe ló ṣe jẹ́ gbajúmọ̀ nílùú. kò sí sẹ́ni tí kò fẹ́ kó jẹ́ alájọṣe òun. kì í wá ṣe ogun àtòògùn nìkan ni Ògúndèmúrẹ̀ mọ̀ nípa ẹ̀. alárìnjó ọkùnrin ni. nígbà tí kò bá sí wàhálà tí ìlú sì fararọ, ìjọ ń bẹ lẹ́sẹ̀ ọmọ Ògún. bẹ́ẹ̀ ló sì lóhùn orin tí kò sí onírú rẹ̀ ní gbogbo àdúgbò wọn.
ó fẹ́rẹ̀ jẹ́ pé iṣẹ́ yìí gan ló jẹ́ kí òkìkí rẹ̀ kàn kọjá ìlú wọn. Tàbí ẹni mélòó ló lè kọrin tí yóò sì tún jó tí yóò sì jẹ́ jagunjagun àti abọ́bajjókòó láàfin. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n gé orúkọ rẹ̀ sí kúkúrú. Wọn kò kúkú ṣẹ̀ṣẹ̀ máa pè ní Ògúndèmúrẹ̀ mọ́. Ògúndé ló kù tí wọ́n ń pè é. Orúkọ náà ló sì padà wá di orúkọ ńlá láàrin ọmọ Nàìjíríà. Orúkọ náà ló padà gbé ìlú Ọ̀sọ̀ọ̀sà ga. Òjò ìbárọ̀ ìbápàgbín ọlá ìkarahun ni ìgbín ń jẹ. Orúkọ ńlá tí bàbá yìí ní láàrin ìlú ra iyì púpọ̀ fún, ó sì kún àwọn ọmọ àti àwọn ọmọ tó bí náà. Nítorí gbogbo ibi tí wọ́n bá yọjú sí ni wọn yóò máa kì wọ́n pé ọmọ Ògúndé nìyẹn. Ìgbà tí ọmọ Ògúndèmúrẹ̀ ọkùnrin ìyẹn Dẹ̀yìnbọ̀ dàgbà ní bàbá náà tọrọ ọmọbìnrin kan fún un ní Ìjòkù nílùú Ọ̀sọ̀ọ̀sà níbẹ̀. Ó sì ní kí wọ́n fún òun kí òun mú ṣaya. Wọ́n mọ̀ pé kì í ṣe òun ló fẹ́ fi ṣe aya. Wọ́n mọ̀ pé ọmọ rẹ̀ ló fẹ́ fẹ́ fún. Kò sẹ́ni tó sì bá a jiyàn mọ́. Ó ní wọ́n bá fún un ní Ọwátúnsìn pé kó fẹ́ fún Dẹ̀yìnbọ̀. Ni wọ́n bá bẹ̀rẹ̀ ìgbé ayé wọn níbi ọdún 1910. Ṣùgbọ́n obìnrin náà kò tètè ṣe abiyamọ. Wọ́n jáwé lọ́tún, wọ́n já a lósì. Nǹkan kò tètè rí bó ṣe yẹ kó rí. Obìnrin náà kò gbọ́ pá, kò sì gbọ́ pò. Ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ pé bàbá tó bí Ọwátúnsìn yìí babaláwo hanrahun ni. Òun ló sì ń sọ fún àwọn èèyàn wọ̀nyí pé Ọwátúnsìn yóò bímọ o. Ọmọ tó bá sì bí náà, ọmọ olókìkí ńlá kan ni. Lóòótọ́ ni Ọwátúnsìn bímọ. Ó bímọ lẹ́yìn bí ọdún 9 tó ti dé ilé ọkọ rẹ̀. Nígbà tí yóò sì bí, ó fi ọmọ náà bí ọkùnrin. Ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 1916 ni wọ́n bí ọmọ náà. Wọ́n sì sọ ní Adédèjì Ògúndé. Ṣùgbọ́n kí wọ́n tó bí yìí, Ògúndèmúrẹ̀ ọkùnrin ogun ti gba ẹ̀sìn ìgbàgbọ́. Ó wà nínú àwọn tí wọ́n gba àwọn onígbàgbọ́ láàyè nílùú náà. Bí wọ́n sì ti mú ṣọ́ọ̀ṣì débẹ̀ ló ti darapọ̀ mọ́ wọn. Bó ti darapọ̀ mọ́ àwọn oníṣọ́ọ̀ṣì yìí ló fún un láǹfààní láti jẹ́ kí ọmọ rẹ̀ ìyẹn Dẹ̀yìnbọ̀ lọ sílé ìwé. Kí Dẹ̀yìnbọ̀ sì tó gbéyàwó rẹ̀ ló ti kàwé já. Ó kàwé já, ó ń ṣe tíṣà. Ọ̀kan nínú àwọn onípò ńlá ni nígbà náà nítorí àwọn tíṣà kò pọ̀ láwùjọ. Ìdí tó fà á náà nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀ èèyàn kò pe tíṣà ní Dẹ̀yìnbọ̀ mọ́. Jèrèmáyà ni wọ́n ń pè é nítorí orúkọ ńlá tó ń jẹ́ láwùjọ àwọn onígbàgbọ́ nìyẹn. Kì í ṣe iṣẹ́ tíṣà nìkan ní Dẹ̀yìnbọ̀ fi mú ògo wọ Ọ̀sọ̀ọ̀sà. Atẹ́dùrù ni nínú ìjọ. Òun ló kọ́kọ́ ń tẹ́dùrù fún wọn láyé pé, ó sì tún tẹ́dùrù fún wọn nílùú Ọ̀sọ̀ọ̀sà. Bẹ́ẹ̀ ló jẹ́ pé òun náà fìwà jọ bàbá tirẹ̀. Òun ló ń kọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tí wọ́n máa ń kọ nínú ìjọ wọn. Nídìí èyí kò ṣẹ̀ṣẹ̀ máa rò lẹ́ẹ̀mejì kó tó sọ ọmọ rẹ̀ ní Hubert, nítorí lára orúkọ tí àwọn alákọ̀wé àti àwọn tí wọ́n ń re ṣọ́ọ̀ṣì nígbà náà ń jẹ́ nìyẹn. Ojú ń kán Dẹ̀yìnbọ̀. Ó fẹ́ kí Hubert kékeré tètè bẹ̀rẹ̀ ìwé. Ó fẹ́ kó mọ̀wé kó sì máa ṣe bí òun ti ń ṣe gan. Dẹ̀yìnbọ̀ fẹ́ kí Hubert di èrò yunifásitì kó sì tètè ka ìwé ẹ̀ jáde. Ó fẹ́ kó mọ ìwé ju òun pàápàá lọ. Gbogbo ibi tí òun kò dé kí ọmọ òun lè débẹ̀. Àgàgà nígbà tó ṣe pé ìyàwó rẹ̀ kò tún bímọ míì mọ́. Èyí tó bí lé Hubert ti kú ní kékeré, kò sì tún gbúròó nǹkan kan mọ́. Ohun tó fà á nìyí tó fi jẹ́ pé Hubert ní ọmọ ọkùnrin kan ṣoṣo tí ìyá rẹ̀ bí. Òun náà lọmọ rẹ̀ kan ṣoṣo tó kù láyé. Kò pé méjì lọ́wọ́ ìyá rẹ̀. Òun nìkan ló ń wò lójú nígbà gbogbo. Bàbá rẹ̀ fẹ́ ìyàwó míì, ó sì bí àwọn ọmọ míì. Ṣùgbọ́n Hubert làkọ́bí. Òun sì múra láti fi ẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà dáadáa. Ṣùgbọ́n gbogbo ohun tí Jèrèmáyà Dẹ̀yìnbọ̀ ń sáré wá kiri fún Adédèjì ọmọ rẹ̀ yìí kò bá nílé o. Adédèjì kékeré kò fi bẹ́ẹ̀ fẹ́ràn ilé ìwé tó bẹ́ẹ̀. Òun kan náà tó fẹ́ ni kó máa jó, kó sì máa kọrin, kó sì máa wòran. Òun kan náà tí wọ́n sì fi ń tàn án lọ sí ṣọ́ọ̀ṣì kò ju ti orin tí wọ́n ń kọ níbẹ̀ àti ijó tó ṣe é jó níbẹ̀ lọ. Nítorí èyí, láti kékeré ni òun àti bàbá rẹ̀ kì í ti rí ara wọn sójú. Bàbá náà rò pé ọmọ kan tó fẹ́ràn eré jù ni. Àwọn tíṣà ayé ọjọ́ náà kò fẹ́ irú ẹ̀ rárá. Ṣé ẹni tó ń fi igi yọ gbogbo ìwà ìbàjẹ́ lára àwọn ọmọ ọlọ́mọ ní ọmọ tirẹ̀ yóò wá ya dìndìnrìn? Alùfẹ́ ẹ̀kú ni Dẹ̀yìnbọ̀ fi Adédèjì ṣe. Ó fẹ́ kó jáwọ́ nínú eré ṣíṣe, kó yé wòran kiri, kò fẹ́ kó tẹ̀lé àwọn oníjó àti eléégún mọ́. Nídìí ìwé ni bàbá rẹ̀ ti fẹ́ máa rí nígbà gbogbo. Ṣùgbọ́n bí bàbá náà bá dá igi jọ fún ọmọ rẹ̀ lórí tó lu Hubert bíi kókú, tí ọmọ náà sì ń lérí pé òun kò ní tẹ̀lé wọn mọ́, òun kò ní bá àwọn oníjó lọ mọ́, òun kò ní bá àwọn eléégún ṣe mọ́. Bí wọ́n bá ti jàjà fi sílẹ̀ tó bá ti tún lè gbúròó ìlú láti ibì kan, gbogbo ohun tó bá ń ṣe ni yóò fi sílẹ̀, yóò sì bá àwọn eléégún náà lọ.
kò sí ibi tí àwọn eégún alárìnjó yìí wọ̀ tí kò ní bá wọn wọ. Ó dìgbà tí eégún bá wọlé kójú ẹ̀ tó dá wáyé, òun náà yóò sì mọ̀ pé òun ti tún kọ lẹ́tà sí ìyá, nítorí bàbá rẹ̀ yóò tún máa dúró dè é nílé pẹ̀lú igi. Ṣé bámi náà ọmọ mi kò dé inú ọlọ́mọ? Tàbí kó jẹ́ nítorí pé obìnrin náà kò bí ju ọmọ kan lọ, tí kò sì lè jẹ́ kí ọkùnrin tó bímọ míì lọ́dọ̀ ìyàwó míì bá òun lu ọmọ òun pa. Ó dá ọgbọ́n obìnrin, ó sì tọ̀ bàbá rẹ̀ lọ. Ọ̀dọ̀ bàbá ìyá rẹ̀ ni Hubert balẹ̀ sí lẹ́yìn ọ̀rọ̀ wọn. Ó sì fẹ́ràn ibẹ̀ gan ju ọ̀dọ̀ bàbá rẹ̀ gan lọ. Kì í ṣe nítorí pé bàbá àgbà kì í fẹ́ kí ẹnikẹ́ni fọwọ́ kàn án nìkan kọ́ rárá. Òun kò fi taratara gba tàwọn alákọ̀wé. Bí Adédèjì bá fẹ́ lọ sílé ìwé kó lọ, bí kò bá sì lọ kó jókòó sílé. Iṣẹ́ ti wà tí yóò ṣe, kò sí wàhálà kankan fún un. Iṣẹ́ wo wa ni bàbá náà ní tí yóò fún ọmọ rẹ̀ ṣe? Iṣẹ́ babaláwo ni, nítorí ìdí ọ̀pẹ̀lẹ̀ ní jókòó sí ní gbogbo ìgbà. Dọ́dọ̀ rẹ̀ ní gbogbo àwọn àgbà ló ti ń dáfá. Bí ọ̀rọ̀ bá sì rújú, ọba pàpà yóò pé kó wá dífá ohun tó bá ń ṣẹlẹ̀ láàfin fóun. Ṣẹ̀kẹ̀ nínú Adédèjì ń dùn. Ṣé ti ẹran àti adìyẹ tí wọ́n ń pa nílé náà lójoojúmọ́ ni ò tó torí ẹ̀ máa dúpẹ́ ni? Àbí ti ìlú Ifá tí wọn kò yéé lù níbẹ̀? Àbí ti àwọn aláwo tí wọn kò jìnnà sí ilé náà tí wọn yóò máa fi gbogbo ìgbà kọrin? Babaláwo ni bàbá yìí, kò sí ètùtù ìlú kan tó ṣẹ̀yìn rẹ̀. Nítorí bẹ́ẹ̀ ló sì ṣe jẹ́ pé gbogbo ohun tó bá ń ṣe, gbogbo ibi tó bá ń lọ, òun pẹ̀lú ọmọ rẹ̀ yìí ni. Adédèjì sì kọ́ iṣẹ́ Ifá, bẹ́ẹ̀ lòun kò mọ̀ pé òun yóò ṣe é. Ó kọ́ iṣẹ́ àṣà, bẹ́ẹ̀ ni kò mọ̀ pé òun yóò lò ó níbìkan. Ọmọ kékeré náà sì ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó ń fẹ́ di babaláwo. Ṣùgbọ́n Dẹ̀yìnbọ̀ wà níbìkan tó ń fẹsẹ̀ walẹ̀. Báwo ni àkọ́bí ọmọkùnrin òun á tẹ́ dùrù ìjọ, òun tíṣà tó mọ̀wé tó báyìí, báwo wá ni àkọ́bí ọmọ òun yóò ṣe máa tẹ̀lé àwọn aláwo káàkiri? Ńlọkùnrin náà bá fi àáké kọ́rí, ó ní èèwọ̀, ọmọ katikíìsì kan kò ní di babaláwo. Kí ni bàbá yìí wá ṣe fún ọmọ rẹ̀ o? Ìyẹn Ògúndé kékeré. Ẹ máa bá wa ká lọ láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ìtàn bàbá Ògúndé yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.